mo bẹ̀rù èèyàn, mo bẹ̀rù ayé. Mo wá ní kó gbé mi lọ sí Ahmadiyya hospital, wọ́n reject mi. Mo ní kó gbé mi lọ sí Àyìnkẹ́, wọ́n reject mi. Wọ́n wá fún mi ní lẹ́tà gbàgádà. Mo wá wò pé kú sílé ìsàn ojú kéèyàn kú síta lọ. Ẹ dìde kẹ́ fún wa lórin báyìí. Okay. Sórí pé kò rọrùn ẹni tó ti ń fẹsẹ̀ méjèèjì rìn tẹ́lẹ̀ ó di pé kó máa lo ọ̀pá àfi kí band boys kan súnmọ́ wọn kó ṣe fún wọn ní microphone. Ẹ ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà. Jókòó kọrin accident ló fa ilé yìí. Ṣé mo jó? Mo máa jó nígbà tí mo wà lórí stage. Nígbà tí máa ń jó tí máa ń sọ pé ṣé ń fún wọn ní tìlà pòté ó yá fún wọn ní tìlà pòté ìjọ ẹ̀ máa bẹ̀rẹ̀ ni. Ṣé sì lè fún làpòtè báyìí? Ká máa dúpẹ́ fọ́lọ́run. Ikú tí ìgbà pa mí ó ṣe lọ́sìn mi ní fìlà mo dúpẹ́ fọ́lọ́run wọn bá. Ẹsẹ̀ lóge ohun mi sì wá mo dúpẹ́ fọ́lọ́run wọn bá. Wọ́n accident yẹn gangan. I'm a strong member of APC ní Ìjàyè Òjòkòrò local government. Wọ́n wá ní káwọn ESCO wá ṣe meeting ní Jàǹkàrà. Wàá ṣe lọ ṣe meeting yẹn tán. Dẹ̀ ní show méjì. Mo wá kó bẹ́ẹ̀. Mo sá lọ play ní Àjẹgúnlẹ̀. Alẹ́ mo fẹ́ play ní Ìṣàgá Orílẹ̀. Ó dọ̀pin tí wá pọ̀ jù. Ọlọ́mọ ọlọ́kadà kan tó máa ń gbé mi. Lílọ tí mo ń lọ báyìí mo l'accident lórí ọ̀kadà yẹn. Nígbà máa lajú mo kàn lajú lọ hospital kan. Nígbà tí máa rí mo rí pé ẹsẹ̀ òsì ti wound. Wọ́n wá gbé mi. Mo wá ní kó gbé mi lọ sí private hospital mi tó wá fi di pé ó di wàhálà. Mo wá ní kó gbé mi lọ sí Ahmadiyya hospital lẹ́kọ̀ọ́. Wọ́n reject mi. Mo ní kó gbé mi lọ sí Àyìnkẹ́. Wọ́n reject mi. Wọ́n wá fún mi ní lẹ́tà gbàgádà. Mo wá wò pé kú sílé ìsàn ojú kéèyàn kú síta lọ. Mo wá ní kó máa gbé mi bọ̀ lábẹ́òkúta. Mo wá pè Ṣẹ̀fí ó bá dókítà sọ̀rọ̀ lókè ṣokòrì. Ọlọ́run ló ní kí n má kú sínú mọ́tò. Torí ká gbọ́ kú sínú mọ́tò ó lè má roku mi. Because ẹni tó jẹ́ ultimate friend mi tó jọ wà nínú mọ́tò òun ni mo kó ATM méjì fún pé ó sá máa gbowó. So bó ṣe gbé mi dé òkè ṣokòrì lọ́sípítù yẹn àbá dókítà yẹn ó kàn fún mi létí ẹ̀mí ó bá yọ owó mọ́tò bóyá sá lọ nìyẹn. Ìyẹn ọ̀rẹ́ tímọ́tímọ́ nígbà máa yẹn wá dé tó kí n bá wò pé ohun tó ṣẹlẹ̀ sí yìí apá àwọn ọ̀ka ó wá kọ lẹ́tà ká máa lọ sí FMC. Nígbà tó wá gbé mi dé FMC mo ṣe lulẹ̀ nìyẹn. Nígbà tí máa lajú padà bóyá bíi 7 days ní emergency mo lajú ní May ward. Mo ti rò pé ó ti lọ bẹ́ẹ̀ ni because mo ti dàbí skeleton gbogbo nǹkan ti lọ tán. Mọ́tò tí mo ń gun gbá yẹn gan orí ibẹ̀ ni mo ti tà. Mo fẹ́ ṣe back on stage padà. Ohun tí mo ń plan nìyẹn. Back on stage ni mo wí pé ọ̀pọ̀lọpọ̀ rò pé mo ti kú ni. Àwọn mi ò mọ̀ pépà ti gbé ńgbà yẹn pé mo ti kú. Tí n bá rí yẹn ṣe. Ọlọ́run á ṣe. Wíwá tí mo wà láyé agbára mi kọ́. Wíwá tí mo wà láyé agbára mi kọ́. Wíwá tí mo wà lé ní agbára Ọlọ́run ni. Ẹ̀bùn náà sì wà lára wọn ṣùgbọ́n bọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ ipò tán wà yìí ò jọrọ. Gbogbo ìwọ tó fẹ́ bá mi mú ràn lọ́wọ́ bá bàbá yìí ayé ò ní dàrin àjò ẹrú. Ẹ bá mi sọ tẹlifóònù nọ́mbà yín àti àkáǹtì nọ́mbà yín sà. Tẹlifóònù nọ́mbà mi 09061559438. Àkáǹtì nọ́mbà àti Àkáǹtì nọ́mbà mi 3141543209. First Bank Shitu Isiaka Oladele. Lọ́mọdé lágbà ẹ ṣàánú mi, obìnrin ẹ ṣàánú mi, ọkùnrin ẹ ṣàánú mi. Gbogbo ẹni bá ti ṣàánú mi Àkànjí ní ìsì, a máa ìsì fún òun.